Ọlọ́run ọba lánàá ọba lẹ́ni ọba títí ayé àìnípẹ̀kun. Ọ̀rọ̀ Alhaji AKEUGBAGOLD àti Alhaja Kaula àtàwọn tó kún ìyá ẹ̀ lọ́wọ́ ó jẹ́ nǹkan tó ṣe mí láàánú tàbí tí ó jẹ́ nǹkan tí ó mú ọkàn mi pòrúurú nígbà tí mo rí pé bí ààwẹ̀ Ramadan tí à ń sọ pé a ṣàpọ́nlé fún, ààwẹ̀ Ramadan tá à ń sọ pé oṣù alápọ́nlé ni, ààwẹ̀ Ramadan tá à ń sọ pé oṣù US ni, a wá rí pé nínú oṣù yìí kò wá sí àpọ́nlé fún mẹ́nu la fi ń sọ. Kódà bá a bá sọ pé US ni pé ń pa ẹ̀ṣẹ̀ rẹ́, ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ṣẹ̀ là tó ń dá. Yóò ṣe wá jẹ́ pé nínú àwẹ̀ Ramadan àwa tá a la gbẹ́sẹ̀ òun dání ká wá tún rí nǹkan tó lè fún wa níràn tá a sọ pé a máa jà tá a là máa bára wa jà. Allahu Ta'ala gbé dání, Allahu Ta'ala ń ṣàpọ́nlé fún, Allahu Ta'ala sọ pé US pé ń forí ẹ̀ṣẹ̀ wá jìn wá, a ṣàpọ́nlé fún mọ́. Alhaji AKEUGBAGOLD ọlá pé ajónísábà bí ara wa níbi tá a ti pàdé àtúnṣe ń ló jẹ́ kí n fẹ́ sọ̀rọ̀. Èmi yẹn dá sí tí ò bá kàn mí, bí ọba sì ní díran obìnrin ò ní jẹ́ kúmólú, obìnrin tó bá jẹ́ kúmólú a jẹ́ pé nínú ilé wọn ikú ti má kọ́ níbẹ̀ lọ ni. Alhaji AKEUGBAGOLD ni mo fẹ́ bá sọ̀rọ̀ torí pé bàbá yìí ń sọ̀rọ̀. Àkọ́kọ́ ọ̀rọ̀ tí bàbá yìí ń sọ ni pé òun ò fẹ́ jà, ibi gẹrẹyẹ là bá gbà. Àgbà níyín lọ́jọ́ orí, àgbà níyín nínú ayé, ẹ̀ sì tún wùwà àgbà yẹn. Ẹ̀jẹ̀ ọmọ kóòtù òjìrè ní bẹ lára yín. Ẹ torí ẹ̀sìn kẹ́ bàrán yín jẹ́, ẹ torí ẹ̀sìn kẹ́ bẹ̀yà yín jẹ́, ẹ torí ẹ̀sìn kẹ́ bàlú yín jẹ́, ẹ torí ẹ̀sìn kẹ́ borílẹ̀-èdè yín jẹ́. Ní gbogbo ìgbà ni bàbá mi máa pariwo peace peace peace, ìfọ̀kànbalẹ̀ ìfọ̀kànbalẹ̀ ìfọ̀kànbalẹ̀. Tọ́ra àmọ́ tí wọ́n ti ń já àlàáfíà ẹni ò jẹ́ kí n lò léde pé àlàáfíà ni bàbá yìí máa ń fẹ́. Kò sẹ́ni tó méde àyàn bí ẹni tó mú kọ̀ǹgó ẹ̀ dání. Ìbò tá à ń sọ gan correct, ámbélé tàṣípà tún sọ Haúsá ká sọ Yorùbá wa ní pọ́nbélé. Bí ò tí ì mọ́ wa láà lẹ́nu yóò padà mọ́ wa láà náà ni. Alhaji AKEUGBAGOLD bọ́mọkùnrin tí í ṣe lẹ́sẹ̀hùn. Ọ̀rúnmìlà ní ká tètè délé ayé ọ̀sọ́págbà lèèyàn ẹ kájú ẹ̀, ìran awọ tí ọba ti kájú ẹ̀yìn máa ń ya ni. Sẹ́ẹ̀rí tí wọ́n bá ń súre pé ẹni tí ń bẹ lókè pé kọ́ mọ́ jábọ́, tí wọ́n bá ń wúre pé èèyàn tí ń bẹ lókè Ọlọ́run ò dákun má jẹ́ ó jábọ́, ìjẹ́ mo rí ibú tí ń bẹ mẹ́. Ìṣòro tí ń bẹ mẹ́ ni pé ẹni tí ń bẹ lókè tó bá já lórí ẹni tí ò tí ì jẹ nǹkan kan ni ó jálé. Ẹ wá worú àwọn ènìyàn tí ó tún jálé lórí mọ́lẹ̀ táwọn náà tún ní gbérí, bí ó ti ẹ̀fẹ́ gbérí wọ́n sẹ̀ tún lọ rèé bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀ ni. Alhaji AKEUGBAGOLD náà ò kéré nú ayé torí pọ́jọ́ ọmọ ọkọ ni mo ṣe ń sọ̀rọ̀. Àwọn èèyàn ń jáde wọ́n ń bà á jẹ́ lóríṣiríṣi, wọ́n ń ba bàbá yìí jẹ́. Alhaji AKEUGBAGOLD mo fẹ́ kẹ́ rántí o, bí gbogbo ilé ayé bá ń ba ní jẹ́, bí orí ẹni bí ọba ti padà lẹ́yìn ẹni irọ́ lásán ni. Ṣé bẹ́ẹ̀ ṣẹlẹ́dàá yín ẹ lọ fọkàn balẹ̀. Gbogbo ilé ayé bí wọ́n bá ń ba ní jẹ́, bórí bàbá ẹni bí ọba padà lẹ́yìn ẹni irọ́ lásán ni. Gbogbo ayé bí wọ́n bá ń ba ní jẹ́, bí orí ìyá ẹni bí ọba padà lẹ́yìn ẹni irọ́ lásán ni. Gbogbo ayé bí wọ́n bá ń ba ní jẹ́, bí kí ẹni bí ọba padà lẹ́yìn ẹni irọ́ lásán ni. Bẹ́ẹ̀ bá ti ṣẹ̀yà tẹ́ ẹ̀ ṣẹ̀ bàbá yín, bẹ́ẹ̀ nìkan bá sọ pé ẹ ṣẹ̀hun ẹ filẹ̀ ẹjọ́ mọ̀ sí. Ẹ sì ṣe ọ̀gá tó kọ́ yín lẹ́kọ̀ọ́ torí pé ẹni tó bí ni ò tó ẹni tí ó wò ni, kò tẹ́ni tó wò ni, òbí ni ò tó wò ni. Bẹ́ẹ̀ nìkan bá sọ pé ẹ ṣẹ̀hun ní bá fi ń gbógun tì í, ẹ fi wọ́n lẹ̀. Àṣà ò lè làjà lábà. Alhaji AKEUGBAGOLD àwa ẹ̀ náà ti sọ̀rọ̀ sí rí ẹ̀ kúkú sọ̀rọ̀. A ní AKEUGBẹ̀lẹ́dẹ̀, ṣé AKEUGBẹ̀lẹ́dẹ̀ ni mo pè yín gbà yín ni àbí kí ni mo ti rántí mọ́ ìfúgbà rántí. Ìjà ló dé lórí dòwe, bíjà bá dé borí bá dòwe. Tá a bá wá rí pé ẹni tá à ń bú yìí ẹni tí ń fẹ́ ìrọ̀rùn fúlù ni, ẹni tí ń fẹ́ ìrọ̀rùn fún ìran rẹ̀ ni, a ní láti kúnrú ẹni bẹ́ẹ̀ lọ́wọ́. Kì í ṣe pé Alhaji AKEUGBAGOLD ń jáde pé kó ní ṣẹ̀ṣẹ̀ wá gbé wọn níjà. Àkíyèsí lọ̀rọ̀ yẹn, bó tiẹ̀ jẹ́ pé ahọ́n kan ń bẹ tí wọ́n lò ń bẹ tí ó tẹ́ mi lọ́rùn dáadáa. Wọ́n fẹ́ fi ṣe òǹyà pé èmi yóò àjọ mara ni ṣùgbọ́n àjọ mu àjọ jẹ́. Ẹ̀yin lọ bí eyín ọmọ ẹni ò ní ṣèdí bẹ̀bẹ̀rẹ̀ ká wá kó lẹ̀kẹ̀ ká kó sídìí ọmọ ẹlòmíì. Bàbá fẹ́ fẹ́ yẹlé lóúnjẹ aládìí ẹlùgbẹ́ ni. Alhaji AKEUGBAGOLD èkúté ilé tí bá ń sọ fún olóńgbò pé kó jáde kó jẹ́ káwọn ọjà, olóńgbò wá ṣe pẹ̀lẹ́ pẹ̀lẹ́ nítorí pé ẹni tọ́ràn èkúté ń pé kó bọ́ta kó lọ rí pé olóńgbò jáde ẹ̀ mọ́. Kì í ṣe ta ilé ìjà, kì í ṣe ta ilé ìsọ̀rọ̀, yíyó ẹkùn tó jókọ́. Bẹ́ẹ̀ ṣe dákẹ́ ńlọ́dà ẹ dákẹ́ ẹ mọ́ sọ̀rọ̀. Èyí tí mo wá tún fẹ́ sọ fún yín bẹ̀ ni pé nínú èrò obìnrin níta gbọ́njú bá ni pé kò sí ẹni tọ́jọ́ ọkùnrin láyé tágbára obìnrin ọ̀ká ṣebí òótọ́ ni àbí? Kò sí ọkùnrin tàbí alágbára láyé tóbìnrin ò lè mú ṣebí òótọ́ ni? Irọ́ wa tún ni. Gbogbo ẹni tó jẹ́ ọkùnrin láyé kọ́ lágbára obìnrin ká. Torí pé obìnrin
tí ń fọwọ́ gbáyà tí ń fọwọ́ gbábẹ́ tí ń fọwọ́ gbá orí tó ní lágbájá ń fi obìnrin hàn póbìnrin ni mí ẹni tó o fẹ́ mú obìnrin ló bí òun náà bórí ìyá tiẹ̀ náà bá ní burú obìnrin ó ṣe lásán ni agbára obìnrin yẹn ò lè ká Alájà Akéúgbàgòdì ẹ fọkàn balẹ̀ òmìmì kan ò ní mèyìn tó bá ti jẹ́ pé ìgbàgbọ́ yín ọba dúró lórí òtítọ́ torí mọ̀ tẹ́mi mọ̀ yín ní ẹni tí ó gba ìrọ̀rùn láàyè ẹni tó gba ìtura láàyè ẹni tí ó fẹ́ jà ẹ̀yẹ́ wo ètò tá a lọ rèé ṣe nílùú Ìbàdàn lọ́jọ́ sí ẹ̀ ń bẹnu ẹni tó síwájú tá a fi lọ rèé jókòó ètò ọ̀hún ọ̀pọ̀ àwọn èèyàn náà nìyẹn tó jáde wọ́n ní Akéúgbàgòdì akéwú tọrọ jẹ kò sóókọ tí wọn ò pè yín tán Alájà Akéúgbàgòdì ó kọ 4 lèèyàn máa jẹ́ láyé àkọ́kọ́ ó kọ téèyàn máa jẹ́ àtẹ̀yìn àtẹ̀mí ó kọ tó kọ́kọ́ dà wá pọ̀ yín lọ́mọ àmì ọjọ́ 7 tàbí ọjọ́ 9 torí làwa máa ń sọmọ lóko nílẹ̀ kóòtù òjìire ó ní bàràǹdà tó ṣẹlẹ̀ tá a fi ń sọmọ lọ́jọ́ 9 béèyàn bá bí ọkùnrin ọjọ́ 9 ni tó bá bí obìnrin ọjọ́ 7 ni á fọmọ lórúkọ ìbí tá a bá bí ọmọ òun ni ó mú orúkọ ọmọ ni ó fìdí ẹ̀ múlẹ̀ pé ọmọ yìí ń gbà tí nǹkan báyìí ṣẹlẹ̀ ńlá bí ọ yóò sì máa jákọọ́lẹ̀ òbí ti sọmọ àbí ọmọ wa tún sọra tiẹ̀ ló kọ tó bá tún hùn nínú ayé ṣé bọ́mọ ẹnìkan ní jẹ́ jápátá ṣé bọ́mọ ẹnìkan ní jẹ́ forí fọ́gò ọmọ ẹnìkan lówó sùsùn ní pera rẹ̀ ní ikú ẹlòmíì àpẹrẹ jígà ntọ́ba wo ń kálukú ní ọ̀sọ̀ra rẹ̀ ṣùgbọ́n ẹ wá ní Akéúgbàgòdì ó kọ ni ìwà lẹ̀sìn tí mò ń jẹ́ látọjọ́ tí mo ti ń jorúkọ yẹn ní 2010 tí emblem ó kọ́ńtà àti lẹ̀ mọ́ mi lára ìwà mi ọ̀dà tẹ́lẹ̀ ṣùgbọ́n mò ń sọ wàhù àìdá mi ọ̀pọ̀ torí pé gbogbo ìgbà ni mo máa ń rò pé ìmọ̀ jẹ́wà lẹ̀sìn bóun ní í ṣe jókòó yìí tó kọ yóò fi ní bàjẹ́ tí wọ́n bá pè yàn ní Adégòkè tí wọ́n ní bí ọba lè gòkè kọ́ sọ̀kalẹ̀ a jẹ́ pé ń jókòó lásán ni Alájà Akéúgbàgòdì èyí tẹ́ sọ́ra yìí ń dáa gold ni nǹkan iyebíye ni tọmọ aráyé tí wọ́n fi gbogbo ọjọ́ ayé wọn wá kiri tí wọ́n kówó lé ìyẹn kọ́ ẹlẹ́ẹ̀kẹrin ó kọ eléyìí téèyàn ó tó jẹ́nu ayé ìníkú gbogbo ọkọ tó bá wulẹ̀ kéèyàn jẹ́ láyé lọ́jọ́ tí kú bá ti pa àwọn ìrántí Alájà Akéúgbàgòdì mọ́ wọn ní lágbájá ti di òkú Alájà Akéúgbàgòdì lọ́jọ́ téèyàn bá ti kú èèyàn ti dòkú nínú gbogbo nǹkan tí sì ń bẹ nílé ayé yìí bí ti ń bẹ nílé ayé ní tó ń bẹ lóde ọ̀run lẹ́yìn nǹkan ẹyọ kan ṣoṣo Ọ̀rúnmìlà òkú ètò ẹni tó mọ̀ tó sí láyé elétò sí láyé fúnra Ọlọ́run fúnra lára rẹ̀ lélẹ́ ètò ẹ̀dá ń gbìyànjú ni Ọ̀rúnmìlà yóò doríire Ifámọ́ yóò doríire oríire ní kélé ní tó fi di mọ́ ìyá mi Ṣàngó Ọ̀rúnmìlà yóò doríire Ifámọ́ yóò doríire oríire ìníṣẹ́ṣẹ́ fún ní tó fi di mọ́ ìyá mi Ọbàtálá Ọ̀rúnmìlà yóò doríire Ifámọ́ yóò doríire oríire ńlọtútù ọpọ́n ní tó fi di mọ́ ìyá mi Ọ̀rúnmìlà àdìbá fún Ọ̀rúnmìlà òpìtàn bàbá ní ọjàwé létòlétò wá sílé ayé ìjẹ́ Ọ̀rúnmìlà wọ ọmọ àtò èyí tẹ́ ẹ bá tò ń lọ sí dára elétò kan ò sí láyé kan sẹ́dá tó máa tò ṣùgbọ́n Alájà Akéúgbàgòdì ní gbogbo ìgbà ẹni ọmọ sọ̀rọ̀ pé ẹ jẹ́ ká gba tí ń jẹ́ fọkànbalẹ̀ láàyè ẹ má jẹ́ ká jẹ́ kórílẹ̀-èdè wọ́n bàjẹ́ ẹ má jẹ́ ká jẹ́ kíran wọ́n bàjẹ́ ẹ má jẹ́ kílẹ̀ Yorùbá wa ẹ má jẹ́ ó dàrú ariwo tí bàbá ẹ̀ máa panu èèmọ̀ yín jù bá ń lọ mo fi ìwà ti òde tìta mo fi ń jọ̀ọ́jì yín ni ìmọ̀ bínú yín ṣe rí ṣùgbọ́n mo nígbàgbọ́ pé èéfín nìwà kálẹ̀ ẹ̀ bá dáa ni yóò ti rántí pẹ́ kálẹ̀ ẹ̀ bá dáa yóò ti rántí pẹ́ Alájà Akéúgbàgòdì mo ní gbogbo nǹkan tí ń bẹ láyé ní ń bẹ lóde ọ̀run lẹ́yìn nǹkan ẹyọ kan kí ni nǹkan ọ̀hún ayé ni kú wà kò sí kú lóde ọ̀run àṣà ayé ni kú wà kò sí kú lọ́run kò sí kú lọ́run o àṣà ayé ni kú wà kò sí ikú lọ́run o àṣàyé ni ikú wà kò sí ikú lọ́run bí wọ́n bá ń gbógun tìyàn láyé o lè jó nínú rẹ̀ báyé bá ń gbógun tì ọ́ mọ́pọn Ànábì tẹ̀ ń tẹ̀lé gẹ́gẹ́ bí àkọsílẹ̀ tí ẹ̀ka níbi tí wọ́n ti bí wọn ò fẹ́ràn tó náà o ibẹ̀ kọ́ ló ti lo ìṣẹ̀mí ẹ̀ ó gbé ní tí ń jẹ́ dáadáa tó ṣe níta ó gbé wọlé ẹ̀ ni bẹ́ẹ̀ ṣe máa ń sọ mi ò kéwú Ọ̀rúnmìlà fúnra lára rẹ̀ níbi ọ̀rọ̀ sí ó kú ọmọ ẹ ó kiri ayé ibi tí wọ́n ti dìtẹ̀ ibi tí wọ́n ti bínú ibi tí wọ́n ti fẹ̀gbin lọ níbi tí wọ́n ti fibi sú ṣùgbọ́n nítorí pé ó sọra rẹ̀ di àkìtàn gbogbo ntáyé ń ṣe lọ́gbà ìṣe wọn ìwà wọn ló jẹ́ káyé ọmọ tẹ̀lé ìwọ̀n balẹ̀ yẹn máa ń kọ ẹ̀gbin mọ́ Alájà Kaula èmi ọmọ ń tọ́ dà yín pọ̀ tí ń bí yín nú ṣùgbọ́n ẹ bínú máa ń wọ̀n
ẹ bínú mọ níwọ̀n. Etí ń jẹ́ràn obìnrin Ọlọ́run fẹjọ́ rò hàn lọ́rùn o. Àbí èbá sẹni tọ́lọ́run bá fẹ́ mú bọ́ bóbìnrin bá rojọ́ tó bá ro ẹjọ́ bí èbá sẹni tó mọ̀rọ̀ gbọ́ tó fi ọpọlọ orí ẹ̀ tó fi kún yóò lóbìnrin ti gba 95%. Mi ò sọ pé rọ̀lẹ́ ń pa o, mi ò sọ pé rọ̀lẹ́ ń pa, ṣùgbọ́n ntọ́ yẹni ńlọ yẹni ntọ́ yẹni ńlọ yẹni nínú ẹni tó lóko láyé Alájà Kaola ńlẹ́wà, nínú ẹni tó lóko láyé nínú Alájà AKEUGBAGOLD wà. Gbogbo tó bá wulẹ̀ kọ́ bẹ láàrin yín ẹ ti dẹni àpẹẹrẹ fáyé táyé ọmọ sọ pé àfojúfò kí ni ò lè ṣẹlẹ̀ bírú àwa ìṣe kéré lọ́jọ́ orí tó. Ọ̀pọ̀lọpọ̀ rírí mi ń bẹ tá a ti rí nínú ayé tó ti ṣẹlẹ̀ nínú ayé tó jẹ́ pé béèyàn bá jọmọ 100 ọdún yóò mọ̀ sọ pé òun ò rírú ẹ̀ rí ni. Ti ń jẹ́ gold kó tó di gold ó ti lana kọjá. Alájà Kaola mi ò mọ ń tó fẹ́ ṣẹlẹ̀, mi ò mọ ń tó ṣẹlẹ̀, ṣùgbọ́n ẹ já mi lórí ọ̀rọ̀ yẹn, ẹ má sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ yẹn. Ẹ̀yin náà ti dàgbà. Ọ̀rúnmìlà ti wá jẹ́ kó yé wa àwọn àyè kan bẹ tó jẹ́ pé tóbìnrin bá dibẹ̀ mú ó ti dobìnrin bí ọkùnrin. Ó ní tí ọmọ ṣẹlẹ̀ sóbi tó ń sọ pé lágbájá yìí obìnrin bí ọkùnrin ni. Bí ọba sí Ọláyínká Òròlú ọmọ Ọláyínká Òròlú èsùrù ọ̀pẹ ìbárùn o. Bí ọba sí Ọláyínká Òròlú èsùrù ọ̀pẹ ìbárùn obìnrin ni. Ṣùgbọ́n ló mọ̀pọ̀ lérò. Alájà Kaola ẹ̀ kiri nu ayé. Mo sọ̀rọ̀ ń jò ní mo léèyàn mẹ́ta ní ìfẹ́ràn ara wọn. Mo sọ ìmọ̀ bọ́yẹ gbọ́ òkóbó ò ní fẹ́ràn obìnrin, olówó ò ní fẹ́ràn olòṣì, olórí ibú ò sì ní fẹ́ràn ara wọn. Ẹ̀yin méjèèjì ẹjọ́ ló kọ ni gbogbo ń tó bá wulẹ̀ kó ṣẹlẹ̀ ẹ gbà pé máa ṣẹlẹ̀ nú ayé. Ẹ wo ọlá pé ẹ̀yin kìíní ẹ̀yin kejì tí mọ̀ pé tó báyìí tẹ́ fi jọ ń ṣàṣepọ̀. Ọlọ́run ló sọ pé òǹdé kò sí ẹni tí ò ní kọ̀kọ̀. Ẹ gbọ́ ni alẹ́ nìkan jọ kan ní gbangba ní ti ń sọ̀rọ̀ ó ní mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba àṣekàn mọ́kù. Ẹnìkan wá náwó olóko Ọlọ́run ìjẹba òun Ọlọ́run sì pera ẹ̀ lọ́ba àṣekàn mọ́kù. Wọ́n ní kí ló tó fi sọ bẹ́ẹ̀ ó ní bóun ti wà yìí ó lóun lówó gbogbo ohun téèyàn máa ń ní lòun ní láyé ó ní ṣùgbọ́n okó òun kú. Ṣé bóun lọ́lọ́run ṣe tòun tó fi kù síbì kan a ṣe yí òwú lọ́lọ́run gbogbo ìgbà tẹ́ ń ṣèyí tó wù yín tí ìmọ̀ pé di pàtàkì nú ayé pàtàkì ti dé náà nu ẹ mọ̀ ìjà bara ló kọjẹ́ torí pé ọ̀rọ̀ lónìí ìtàn ni ó di lọ́la. Mo máa dákẹ́ ọ̀rọ̀ púpọ̀. Obìnrin bẹ́ẹ̀ ṣe jóbìnrin eégún jẹ eégún lọ òrìṣà ju òrìṣà lọ obìnrin ju obìnrin lọ ọkùnrin náà sì ju ọkùnrin lọ. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wá ni wọ́n ń fi tiyín sí àwòkọ́ṣe pé obìnrin lélẹ́yìí gbogbo ń tẹ́ ẹ ṣe tẹ́ ẹ fi débi tẹ́ ẹ déhùn kèé ṣe iṣẹ́ òòjọ́. Alájà Kaola iṣẹ́ òòjọ́ kọ́ ẹ ti ń bá bọ̀ tipẹ́ tọ́wọ́ tó wu ẹlẹ́dàá yín tọ́jẹ́ pé ẹlẹ́dàá yín ò sùn ni lórí ọ̀rọ̀ yẹn kúrò lórí ẹ̀. Ẹni tó bá ti ga ni tí ń jábùkù mọ́ wá ká. Ìkíní kejì ẹ rántí pé màá bú lágbájá ọmọ tó bà lẹ́nu tiẹ̀ náà. Ṣé lórí afẹ́fẹ́ tá a wáyé ẹ̀rù rí a máa bà mí púpọ̀ mo máa ń lọ́ra láti sọ̀rọ̀ torí pé a kọ sílẹ̀ social media ní jẹ́bẹ̀ o. Alájà AKEUGBAGOLD kì í ṣe pé ẹ sọ̀rọ̀ ọ̀rọ̀ kì í mí ń kún àgbà. Alájà Kaola tí wọ́n sọ gbọ́n tí wọ́n sọ kì í ṣe bá náà lè ti ń jábí amọ́mọ́ bínú tó. Àwọn kan ń bẹ tí wọ́n sọ pé máa sọ ẹ̀ bàjẹ́ ọmọ ọjọ́ ni kí ló ní ìgbéraga rẹ̀ pọ̀ yóò máa ṣẹṣẹ bí ẹni pé òun nìkan ni ìmọ̀ kí ló mọ̀ àwa yóò bá wa lè kéwù ni. Alájà AKEUGBAGOLD kò ní tọwọ́ ẹ̀yin bàjẹ́ kò mọ̀ ní tọwọ́ ẹ̀yin bàjẹ́ o ayé ènìyàn ò ní tọwọ́ ẹ̀yin bàjẹ́ o mo fẹ́ fura mo sọ bá ṣẹ́kì. Alájà AKEUGBAGOLD ṣẹ́rí gbogbo àwọn tí wọ́n mọ̀ sọ torí bó tulẹ̀ kò kéré kọ́pọ̀ tó yóò mọ̀ láwọn tí wọ́n jẹ́ kàábà tí wọ́n mọ̀ sọ pé alájà lọ sọ báyìí tọ́ ọ bá ti sọ báyìí àwa ń bẹ lẹ́yìn rẹ̀. Ọ̀rọ̀ Ọlọ́run nínú ìwé Bíbélì ó ní ẹ má sọ ọ̀rọ̀ ènìyàn fún mi mo mọ àwọn ènìyàn gbogbo wa náà la mọ̀ wà ènìyàn níwọ̀nba. Ó ní má sọ àwa ènìyàn fún mi ó ní mo mọ̀ wà ènìyàn gbogbo wa náà la mọ̀ tẹ́nìyàn lè dánwò ọ̀tọ̀ lè níyàn. Ṣé rí gbogbo àwọn tí wọ́n jẹ́ ọ̀tá AKEUGBAGOLD mo fẹ́ ṣàkàwé wọn. Alájà AKEUGBAGOLD sara wọn sara àwọn tí wọ́n máa sọ fẹ́ nìkan pé lágbájá ọyẹ lọ́rẹ̀ sọ ẹlẹ́rìí bà ló kọjẹ́. Ìmúta mú omi èèyàn ò lè mú sẹ́lẹ̀ rú ẹ̀ ìmúta mú sẹ́lẹ̀ rú ẹnìkan ò lè mú mi àgbàrá bẹ́ẹ̀ bá jára wọn ni ayé ọmọ kódà kí wọ́n tó sọ̀rọ̀ yín ayé ó ti máa ṣèjẹ́rìí pé gbogbo ń tàn sọ wọn lágbájá bẹ́ẹ̀ ni. Nínú gbogbo àwọn èèyàn tí wọ́n sọ pé àwọn ń ba
Alájà AKEUGBAGOLD jẹ́ adìẹ ń bẹ nínú wọn, ewúrẹ́ ń bẹ nínú wọn, ológbò ń bẹ nínú wọn, àṣá ń bẹ nínú wọn. Ẹ̀rí bí mo ṣe ń kà, gbogbo wọn pátá rìkísí lọ́pàá wọn pọ̀ tí wọ́n fi dọ̀rẹ́. Alájà Kaula kọ́ ni mò ń bá wí o, nǹkan ni mò ń bá wí. Mo ti mọ̀rọ̀ mi ya, mo ní mo sọ yín, mo ti dúró. Rìkísí pa wọ́n pọ̀ torí pé àwa náà mọ àwọn ènìyàn náà mọ àwọn ènìyàn pé àwọn ènìyàn kan bẹ́ẹ̀ nbì kan àbí gbèyàn bá jáde tó bá ní gbogbo orí wọn pátá tó bá ní ẹjọ́ ní bẹ́ẹ̀ ẹjọ́ ló fi fẹ́ rò láyé bọ́ bá ní gbogbo orí rẹ pé ẹjọ́ ló fi rò láyé kí ló fi rò lóde ọ̀run ṣẹjọ́ náà tó ni ó mọ̀ ṣe o. Gbogbo àwọn tí mo kà sílẹ̀ yìí mò ń jẹ́ kó yà Alájà AKEUGBAGOLD pé wọ́n èé ṣe ìran kan náà rí kí sí lọ́pàá wọn pọ̀ tí wọ́n dọ̀rẹ́ wọ́n ti dọ̀rẹ́ àbí ẹ̀yẹ wá ṣèṣe pẹ́pẹ́yẹ ẹ má sọ ju ń tẹ́ ẹ sọ lọ. Pẹ́pẹ́yẹ iwájú ni máa kọ́ ọmọ sí, pẹ́pẹ́yẹ iwájú ni máa kó ọmọ sí. Àṣá gbé ọmọ adìẹ fì ó dòkè ọlọ́ni ó ti bọ́ ọmọ rẹ ní oníbẹ̀ẹ́ ni ìgbà tó gbé ọmọ adìẹ kí ló ṣe ọláriwo lọ́pa o tó pa kẹrẹmú òun ó ní kò sí ní tí ó ṣe ní tí ó ṣe náà ló ti ṣe òun. Àṣá sì gbọ́ ọmọ adìẹ ó sì gbé lọ. Gbogbo àwọn tí wọ́n la fẹ́ ba AKEUGBAGOLD ló kọjá tí wọ́n gbógun tí wọ́n pípọ̀lọpọ̀ wọn ariwo lásán ni wọ́n pa adìẹ ni wọ́n kò sí tí wọ́n ṣe fún AKEUGBAGOLD. Ṣùgbọ́n wọ́n wò pé àwọn làwọn lẹ́nu àwọn tó bá wẹ́lẹ́ ló sì lè fẹnu rẹ̀ wí kẹ́lẹ́nu náà sọ̀rọ̀ sọ kọ́ mọ́ bá fẹnu kọ èèyàn máa fẹnu kọ. Àwọn ọ̀ràn ẹlẹ́ẹ̀kejì inú wọn mo pè ní olóńgbò. Ẹran tó lé lolóńgbò ó lè fẹ́ kánná ọwọ́ ó lè fi tẹ̀sí ó lè fi jà ó lè fẹnu jà alágbára lolóńgbò ṣùgbọ́n bólóńgbò ṣe lágbára tó bẹ́ẹ̀ bá fà létí báyìí bí ìgbà tó gbúlù tún bọ́nú omi ni ara ọ̀rọ̀ ní pẹ̀sẹ̀. wọ́n lè rojọ́ wọ́n lè so gbogbo tágbára wọn ká ni ṣùgbọ́n níbi téèyàn náà ti mú ọtá náà tí wọ́n fi dọ̀dẹ̀. ẹ jẹ́ n bọ́ sórí ewúrẹ́ bẹ́ẹ̀ bá rí ewúrẹ́ bó tilẹ̀ kó le tó ẹ fẹ́ lu àbí ẹ fẹ́ yín mọ àbí ẹ sì fẹ́ sáládà bẹ́wúrẹ́ bá tilẹ̀ kó lè jalè tó kọ́ jẹ́wúrẹ́ tó aláìgbọràn. ẹ sáà mo bá ti pọ́n ká léwé jọ pé ewúrẹ́ jẹ́ ẹranlé tí máa ń jìyà púpọ̀ bí wọ́n bá na ewúrẹ́ yóò tún padà síbi tó ti jìyà lẹ́ẹ̀kan. Bẹ́ẹ̀ ni sẹ̀mí àwọn èèyàn kan nú ayé tí wọ́n bá dá wọn lẹ́kùn pé wọ́n kì wọ́n lọ tọ́ba lòun tijú lágbájá ní tó ń padà bọ̀ torí pé ewúrẹ́ ni kò lè gbọ́ láyé. Ẹ wá mẹ́wúrẹ́ hùn ẹ fẹ̀gbẹ́ ẹ̀ lélẹ̀ ẹ wá sùsùká ẹ gbélé ní etí báyìí ẹ fòkúta lé bọ́ bá pẹ́ mẹ́ ibẹ̀ ni ó kù sí ewúrẹ́ ni wọ́n. Nínú wọn àṣà ń bẹ àṣà ò lè làjà lábà ń gbìyànjú ni. Alájà AKEUGBAGOLD ẹ fọkàn balẹ̀ mo ní kẹ́ ẹ ṣèṣe pẹ́pẹ́yẹ àṣà fò fì ọgbọ́mọ pẹ́pẹ́yẹ ó dòkè ọlọ́ni ó ti gbọ́mọ rẹ̀ ni ó ní bẹ́ẹ̀ ni. Nígbà tó gbé kí ló sọ ó ní kò sọ nǹkan kan ó ní lọ dá padà ẹni tó dákẹ́ tí ò sọ̀rọ̀ àmọ́ tí ó ṣe àṣà ẹ̀ gbọ́mọ pẹ́pẹ́yẹ ìpọ́njú ò ní débó lóńgbò kọ́ jẹ̀gbẹ́ ẹ mọ sọ̀rọ̀ ọ̀rọ̀ wa sọra rẹ̀ torí pé gbógun bá lọ ọgbọ̀n ń padà bọ̀ bírọ̀ bá lọ lógún ọdún ọba aráyọ kọ́kọ́ ṣe bírọ̀ ò ní kú ni ọ̀kàlàmbà kólóńbó arúgbàdo ọ̀pọ̀n wọ́lá adé afún pẹ́pẹ́yẹ tó lóhun ọjọ́ gẹ̀ẹ́yẹ ẹ̀bọ̀ wọn ni mo ṣe ó sì rúbọ ńbẹ o. Pẹ́pẹ́yẹ ìwọlọ gá ẹyẹ àkùkọ dé ọbọbàtà pẹ́pẹ́yẹ ìwọlọ gá ẹyẹ wọ́n mọ̀ wọn ò fẹ́ gbà fọ́gà wọn ni. kí la fẹ́ gbànú ká bínú ara wa kí la fẹ́ gbànú ká bara wa jẹ́ Alájà AKEUGBAGOLD ilé bàbá ọmọ kì í bọmọ lẹ́rù ìṣe tí wọ́n gbógun títa lọ́lọ́run tí Islam fi sú ṣe tó fi kú ònú Islam náà nù dúró yẹn bá tiẹ̀ yí padà tẹ́lẹ̀ doníṣẹ̀ṣe ọmọ ìyá yín ní Islam náà kì í gbógun tì yín tẹ́ bá yí padà tẹ́ sọ pé tó ibẹ̀ wá bá mi dé yìí èmi náà wá kúkú doníṣẹ̀ṣe ṣe bẹ́ẹ̀ lẹ́ẹ̀fẹ́ mi ni n ti fira mi ṣe lọ́jọ́ náà ń mọ́ Alájà AKEUGBAGOLD ẹ má pa fún wa o ẹ má pa Alájà AKEUGBAGOLD ẹ má pa fún wa a sì ń rí i wò bẹ́sìn ọba sọ wá dọmọ ìyá sì máa sọmọ bàbá ẹbí ni wá kò gbọ́dọ̀ bàjẹ́ àmọ̀ràn rẹ̀ la ṣe ń sọ̀rọ̀ gbogbo àwọn tí ń gbógun ti gbogbo wọn kọ́ la mọ̀ràn wọn ìmáàmù ni bàbá wọn wá jẹ́ ìlú ní wọ́n fi sọra wọn dọmọ ìlú ṣùgbọ́n àmọ̀ràn ti AKEUGBAGOLD la sọ pé ẹ má pa fún wa ẹ má gbógun tì mọ́ akárigidi ń bá Ọ̀rúnmìlà sọ̀tá Ifá gbọ́ akárigidi ó kú akárigidi ń bá Ọ̀rúnmìlà sọ̀tá ó sì kárigidi ó lọ sọ́run alákejì ọ̀gàgànìgò awórókè ń bá Ọ̀rúnmìlà sọ̀tá ó sì kárigidi ó lọ sọ́run alákejì Ọ̀rúnmìlà ní ọ̀tá tán Fámọ ní ọ̀tá kú AKEUGBAGOLD ó tún níbo lọ̀tá kù sí olókù sọ́dọ̀ àwọn àgbàfà tí wọ́n máa jókòó sórí awo ẹkùn tí wọ́n máa fi bàtọ̀ ọmọ ọlọ́mọ jẹ́ Ifá ni wọn ò ní lè pa ọ́ àwọn ara wọn ni wọ́n máa para wọn torí pé nulẹ̀ là máa fẹ́ wí ẹkù sí tọ́mọ aráyé tí máa wọ́ yọ́ roko ibi ayé yọ sọ ọ́ nù ibi ayé wọn ò yìn ọ́ nù wọn ò ní rójú ráàyè dọ́dọ̀ rẹ ibi ayé yóò yin ọmọ rẹ nù. Níjọ́ àná tí wọ́n jí ọmọ AKEUGBAGOLD gbé
àwọn oníṣẹ̀ṣe náà lọ rí gbọ́mọ ẹ̀ jáde o kì í ṣe Kùránì náà lọ rí fi jagun bẹ́ẹ̀ o. wọ́n wọ́ ọmọ láwàárí wọ́n gbọ́mọ jáde wọ́n sì fọmọ lé baba lọ́wọ́. ìrọ̀rùn Ọlọ́run kọ́ mọ bá àwọn tí wọ́n ṣe ìrìn àjò ọ̀hún náà. so bákéwùgbàgòdì bá sọ pé ẹ̀yin oníṣẹ̀ṣe ẹ má jẹ́ àwòrán ntákéwùgbàgòdì ń sọ ni pé ẹ má jẹ́ àdá wàhálà alẹ̀ ṣé kèé sú yín ni ṣé kèé rẹ̀ yín ni ṣẹ́ẹ̀sì wàá mọ̀ ń tọ́fà ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ẹ rí i pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ kò sí bí Islam wọn ti sọ̀rọ̀ tí wọn ò ní bú ṣẹ̀ṣe ìṣẹ̀ṣe ò ṣe é bú mọ́ ní ìsìn ọ̀rọ̀ tí Islam wọn wá sọ tọ́pọ̀lọpọ̀ wọn sọ kò tó nǹkan mọ́ ìní ẹsẹ̀ ń sọ̀sọ́kùsọ èyí tó fi ẹ̀wọ̀n wíru ẹlòmíì ọmọ wíru bọ́ọ̀ bá máa ń tọ́sọ gbẹnu ẹ̀ dákẹ́ dandan ni ó sọ̀rọ̀ ni torí pé ayé ti gbọ́n ẹlẹ́kọ̀ọ́ àná ti kó lójú òde tábà wò yùn pé bóyá kò sọ̀rọ̀ tá a sọ mọ́ ẹ wá má jẹ́ ká máa fi ìrìn àjò yìí máa fi bára wájà omi ìfọkànbalẹ̀ rù ká má máa dàrú torí pé ọ̀rọ̀ kan lè kan bá lé yóò tàn kan jẹ́jẹ́ mi ni mo jókòó mi ẹ má pa AKEUGBAGOLD ẹran ọ̀hún ni pẹ́pẹ́yẹ ni